gbọ́ nǹkan tí bàbá yìí sọ. wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n láwọn kan fẹ́ jí èrè kan tí wọ́n ń bọ níjẹ̀bú gbé. wọ́n dàbí pé wọ́n ló ní ẹ̀kú. wọ́n dẹ̀ kó wà ní kómà síbẹ̀. wọ́n ló wà ní kómà síbẹ̀. èrè tí wọ́n fẹ́ jí gbé kọ́ ló fún wa ní kómà. nǹkan tá ti ṣe sí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ yẹn ṣẹ̀mọ̀ wọ́n á sọ wọ́n ní wọn ti yánlẹ̀ gbogbo tó kọ n bá ń lò lójú ogun tí wọ́n á yánlẹ̀ tẹ́ gbogbo tó kọjá lórí ẹ̀ tí wọ́n máa ṣubú lulẹ̀. sọ̀tọ̀ ní agbára yẹn. ọ̀tọ̀ lágbára yẹn o kì í ṣe tó fẹ́ gbé. kì í ṣe tó fẹ́ gbé o. ó máa gbọ́gbọ́n tí bàbá yẹn sọ nípa èrè tí wọ́n fẹ́ jí gbé níjẹ̀bú òde bàbá yìí ní wípé kò ń ṣe èrè yẹn ló mú mọ́lẹ̀ o ẹ máa gbá alábòsí èèyàn òkè wọ́n ní wọ́n yán bẹ̀ ni èèyàn tó yán bẹ̀ àti èrè ẹjọ́ agbára wo lẹni tó fi yán bẹ̀ ṣé agbára àlá ni àbí ìgbà tí ẹni ẹ fẹ́ gbé ṣé wọ́n lè tàgbé ni kí ni à ń sọ kí lẹ̀ ń sọ bàbá kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ lẹ́nu at least ṣá agbára kan ṣáà ni ṣáà rí nǹkan yẹn jí gbé nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn ìyẹn ọ̀dẹ̀ kan yàn bí wọ́n yán àbí wọ́n yán bẹ́ẹ̀ àbí wọ́n yán bẹ́ẹ̀ èyí máa ṣàbòsí mọ́ ṣé èyí ti gbàgbé wípé tó bá jẹ́ pé odidi ìlú mẹ́kà tó bá jẹ́ pé ànábì ní kínní lọ́wọ́ ni nígbà tó jí òkúta mẹ́kà gbé lọ́jọ́ kìíní àná fún odidi 20 years tó jí gbé ṣé àwọn yẹn ò ní lọ yan máa dúró àmì tó fi ń ṣọ́ mẹ́kà sí amẹ́ríkà mi ló ń ṣọ́ mẹ́kà ṣọ́wọ́n yẹn máa ní agbára láti yan bẹ́ẹ̀ yẹn wọn ò ní lè yan àwọn tó lọ dìdí lọ employ amẹ́ríkà àmì láti máa sì kí ọkà bá ẹgbẹ́ sí dèdè làkàyà bó sí pọ̀jù níbọ̀ nírọ̀rọ̀ bàbá nírọ̀rọ̀ tí bàbá yẹn sọ wọn yan bẹ́ẹ̀ kò ń ṣe èrè báàlà ẹ fẹ́ mọ̀ at least wọn ṣáà rí èrè gbé at the end of the day nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn ẹ ti wá sọ wípé táwọn tó bá jí gbé museum àwọn òyìnbó ló máa lọ wà ibi tẹ́yìn máa ti mọ̀ wípé nǹkan táwọn òyìnbó ń gbé sí museum yìí tó ò bá ṣe kókó wọn ò ní wá gbé tó wọn ò ní fẹ́ tẹ̀ láti gbé ṣe understand tó ò bá nídìí wọn ní fegungun ilẹ̀ wọn ní kò fegungun ilẹ̀ òní ẹran ṣì wà lára ẹ̀ tó ò bá ní nǹkan tó ń benefit lára ẹ̀ wáyé tó fẹ́ fi kọ́kọ́ fi jí gbé ẹgbẹ́ sí dèdè làkàyè náà nítorí rísì tó fẹ́ fi jí gbé lára bàbá yìí nǹkan tí bàbá yìí bá ní rísì táwọn òyìnbó fẹ́ fi jí gbé ni wípé bàbá yóò mọ wúlò ẹ̀ àwọn tó dẹ̀ mọ̀ wúlò ẹ̀ wọ́n fẹ́ jí gbé mọ́ wọn lára ni nǹkan tó ò bá da èèyàn ń jì ẹ̀yẹ́ tá kéde unlike kaba tó jí gbé successfully tó dẹ̀ jẹ́ wípé wọ́n lọ san ransom fún ni tó fi gbà padà wọ́n dẹ̀ fẹ́ jí nǹkan ẹni wọ́n yán bẹ̀ àbòsí yín pọ̀ bàbá ẹ tún wá ní ẹni museum lọ gbé lọ tó ò bá da ṣé wọ́n á gbé sí museum nǹkan tó bá jọjú tó bá precious ló máa gbé sí museum tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kí àrò ọmọdọ́mọ wọn rí òun ló máa preserve sínú museum bàbá tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ́ tún lọ mọ̀ ẹ jẹ́ tún gbọ̀n nǹkan mi tẹ̀ tún sọ. ní tíátà wa wọn help matter o wọn ràn wá lọ́wọ́ rárá o ní oríṣiríṣi ọ̀nà ni mo dẹ̀ ti sọ oríṣiríṣi ìgbà mo ti sọ tí wọ́n á mú èrè ìbejì àbí igi kọ̀tọ́gbẹ́ wọ́n wá wé aṣọ pupa mọ́ lára wọ́n wá lo ọgbọ́n technology èrè àwa dìde fọ́ọ̀ èrè lámàlọ́ ẹ tó wà lamẹ́ríkà gbáà lèrè yẹn á lù ú mbẹ́ oníhàn ṣe special effect. special effect Sorry for the laugh. wọn ràn wá lọ́wọ́ by doing that. owó kìíní ẹ̀ ò ṣe. kò ṣẹlẹ̀ rárá. the same oní tíátà tó ràn wá lọ́wọ́ tó jẹ́ wípé wọ́n máa lo technology láti teleport èrè náà ni wọ́n máa tún mú alukuran wọ́n máa lọ fi face babaláwo alukirikirikiri babaláwo á dẹ̀ kú nú fíìmù gbogbo ẹ̀ náà jìbìtì náà ni gbogbo ẹ̀ kò lè ṣẹlẹ̀ láyé ṣe bàbá ṣe understand bí nǹkan yẹn náà bó ṣe bẹ́yìn ṣe sọ pé kò ẹ̀pù wa nílànà ilẹ̀ Yorùbá yìí náà ló ṣe ẹ̀pù àwọn kò ẹ̀pù àwa náà nílànà mùsùlùmí torí àmọ̀ wípé kò ṣẹlẹ̀ rí inú fíìmù náà láti máa rí babaláwo máa wà pásítọ̀ àti àfàdéṣe àáyà àlà babaláwo á dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe understand ìyẹn náà ẹ̀pù wa irọ́ tó jìnnà tó tọ́ ni kò lè ṣẹlẹ̀ mi ò rí láyé imagination àwọn kan tó ń ṣe fíìmù ni kò ṣẹlẹ̀. tí akéde àwọn kan máa wò pé kí ló dé tí akéde fi ń pe bàbá yìí lálábòsí reason tí mo fi ń pè wọn lálábòsí lélẹ̀ ẹni nínú fíìmù èrè àwọn ní tíátà máa gbé èrè nǹkan tó lè ṣẹlẹ̀ láyé pé wọ́n máa teleport ẹ̀ nínú fíìmù pé kò ṣẹlẹ̀ láyé wọ́n dẹ̀ wọ́n sọ fún yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ níjẹ̀bú òde ẹni pé kò ń ṣèrè yẹn ló mu pé wọ́n lọ yán bẹ̀ ni agbára kọjá ló fi yán bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ níjẹ̀bú òde kò ṣáà ṣe fíìmù mọ́ ibi tẹ́ máa ti mọ̀ pé alábòsí làwọn pípù yìí but ẹ mú ẹ̀rí wá níbi tí àáfà ti lọ sọ wípé babaláwo kó kú pẹ̀lú àlùkùrán tó dẹ̀ kú nílé ayé kò ṣẹlẹ̀
ibi tẹ́ máa ti mọ̀ wípé nǹkan táwọn ní fíìmù ń ṣe tó ò rí ìlì ibẹ̀ lẹ́ máa ti mọ̀ ibi tẹ́ máa ti mọ̀ lélẹ̀ ó yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn ń sọ nǹkan tí gbogbo èèyàn lè testify sí ni tó jẹ́ wípé tó bá jókòó gbàgbé pé o jẹ́ mùsùlùmí kìrìsìtẹ́nì kó farabalẹ̀ gbọ́ nǹkan tí Akéde sọ àmọ́ wípé bàbá ìyá alábòsí ni wọ́n ẹ jẹ́ tún gbọ́ nǹkan bí tọ́ sọ. now níbi tí a dé wàláhì kò yẹ ká máa tan ara wa mọ́ o nítorí wípé ọwọ́ ara yín náà lẹ fi ṣa irin jọ ọwọ́ ara yín lẹ fi kó spare part jọ ẹ wá ń pè ní Ògún ẹ wá nígbàgbọ́ wípé irin tí ẹ fi ọwọ́ ara yín ṣàjọ o ó lágbára láti ṣe yín lóore tàbí ó lágbára láti ṣe yín láburú ṣẹ́ẹ̀rí wípé ohun tó ń pè ní àgọ̀ nìyẹn. àṣé fídíò Prophet Abdullahi ló máa létà wọlé sí ṣẹ́ẹ̀rí mi ò fẹ́ máa dá Prophet Abdullahi lóhùn torí Al-Quran lòún fẹ́ lò nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ayé lèmi fẹ́ wá sọ èèyàn tó dẹ̀ ń kàwé ó yàtọ̀ sí èèyàn tí ó ń lo ọgbọ́n orí tẹ́lẹ̀dùmarè fún nǹkan tó bá ti sí nínú Al-Quran Prophet Abdullahi ò lè fọ́lú ẹ̀ ó wá yà mí lẹ́nu pé máa wọ pléènì lọ sí Mẹ́kà kò sí nínú Al-Quran bọ̀ àwọn ń lo pléènì sìn wọ́n ń gbà lọ sí àlù ẹ wá ní àwọn afáwọn máa ṣàrìnjọ àwọn máa ṣe kinní kan a máa pè ní Ògún ilé Kaaba tán nù lójoojúmọ́ tí ó yẹ kó máa nu ilé Ọlọ́run ilé Kaaba tán nù ó yẹ kó máa nù kó employ àwọn Amẹ́ríkà nìkan máa secure ṣèbó yẹ kí Allah máa fáwọn ẹ̀ máa nù nǹkan ẹ̀ kó máa ṣe ibẹ̀lẹ̀ máa ti mọ̀ wípé man made ní everything ibi tẹ̀yìn san 10 million loss àwọn kan ló build ẹ̀ tẹ́ bá dẹ̀ lọ wo Kaaba year to year ó ń yàtọ̀ ni ṣé àwọn ẹ̀ńjẹ́ Jubril ló wá ń túnṣe every year Apostle Abdullahi gbé sí dédé làkàyè mi ò tẹ́ fẹ́ máa bá yín sọ̀rọ̀ mọ́ torí mi ò sí ń ṣàwáwù yín mi ò ń ṣẹgbẹ́ yín ẹ̀yin tẹ́ fẹ́ sọ fún àpò Odùduwà Mẹ́kà ló ti wá o the same screenshot ẹ fẹ́ fi wọ̀n wá a rí Ọ̀ṣàdùwà of Benin bẹ́ẹ̀ but nítorí ẹ fẹ́ fi báàkì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé Odùduwà ń kọ́ Mẹ́kà ló ti wá o òun lè fi lọ ṣe fídíò iṣẹ́ irú yín ni màá bá sọ̀rọ̀ ẹ̀yin tá Kéde bí àtẹ bá nẹ́lò mi ẹ lè tag mi again bọ́ bàbá yẹn gọ́gọ́ lè fẹ́ bá sọ̀rọ̀ tó náà mo ṣe fídíò lórí bàbá yẹn ṣẹ́rí Prophet Abdullahi is a gun case ni ó ti lọ mi ò ráyè Akéde ju gbogbo àwọn ilé lọ ire o.